àwọn èèyàn mi o àwọn èèyàn mi ẹ pẹ̀lẹ́ o, ẹ káàsán o, ẹ káàsán, kẹ́lẹ̀ tún kó àkókò yìí o, ẹ káàsán o, ẹ̀dẹ̀ kó àkókò yìí o, ẹ̀dẹ̀ kú ìgbà yìí o. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, àbúrò mi, sísítà mi, àwọn èèyàn mi gidi tó lè jẹ́ pé tí ẹ báyìí tí gbọ́ mi báyìí ó máa ń ṣe díẹ̀ máa bá ní gbogbo ìgbà o, ẹ máa dá sókè bó ṣe ń dá sókè ní kẹ́ máa share ẹ̀, bó ṣe ń dá sókè ní kẹ́ máa share ẹ̀. Ẹ má bínú pé bóyá èmi ò ní fẹ́ pẹ́ púpọ̀ lórí show tòní, àmọ́ nǹkan tó jẹ́ mi nǹkan pàtàkì tó jẹ́ kan tó lágbára díẹ̀ máa kàn sọ fún yín kí n dẹ̀ mú ọkàn kúrò ńbẹ̀ ká lè máa tẹ̀síwájú níbi tá a ń lọ. Mo kí gbogbo yín pátápátá, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí gbogbo ènìyàn tó dẹ̀ jẹ́ wípé inú ẹ̀ máa ń dùn tí ẹ máa ń gbọ́ mi, tó dẹ̀ jẹ́ pé gbogbo ìgbà lẹ máa ń gbọ́ mi, ẹ̀dẹ̀ máa gbọ́ mi ní gbogbo ìgbà. Mo dẹ̀ tún sọ fún yín wípé èṣù má ṣe mí, ọmọ ẹlòmíì ni kó lọ ṣe, èṣù ò dẹ̀ ní ṣe yín, kò dẹ̀ ní ṣe ìdílé yín, kò ní ṣe ọmọ yín, kò ní ṣe aya yín, kò dẹ̀ ní ṣe ìdílé yín. Àmọ́ mo wá ní àkókò yìí tó dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí mo bá wá lónìí kì í ṣe ọ̀rọ̀ tó dẹ̀ jẹ́ wípé ó le púpọ̀ jù. Mo kí gbogbo pátápátá, ọkùnrin, obìnrin, ọmọdé àti àgbà lórí diaspora. Mo kí àwọn sísítà mi, mo dẹ̀ kí àwọn ẹ̀gbọ́n mi, mo dẹ̀ kí gbogbo ènìyàn tó dẹ̀ jẹ́ pé tó bá rí mi inú wọn máa ń dùn tí ayọ̀ wọn máa ń kún, nítorí pé látọjọ́ Friday láti sọ̀rọ̀ gbẹ̀yìn. Mo dẹ̀ fẹ́ wípé bó ṣe ń wá sí bí mo fẹ́ wípé kó máa share program yìí, kẹ́dẹ̀ máa love ẹ̀. Ṣé ní bó ṣe ń jù sókè tí ẹ̀ ń dà síta lọ́hùn, ṣé ní ọwọ́ tẹ̀ fi ń ṣe ọwọ́ yẹn ò ní fi sìnkú. Ọwọ́ tí ẹ̀ fi ń share ẹ̀ àti ìwọ tó wá sí program mi pàápàá tínú ẹ̀ dùn tí ayọ̀ ẹ̀ kún, tí ó sọ pé program ẹ̀ jẹ́ kó lọ síbẹ̀ ẹ̀ ní sìnkú ọmọ yín o. Bó ṣe ń share ẹ̀ gbogbo ibikíbi tó bá dé, àánú lẹ̀ máa bá pàdé, ẹ̀ ní bá ìbínú pàdé, ẹ̀ dẹ̀ ní kúkú òjijì. Ẹni tó bá rò wípé ó máa mú yín, ara ló máa mú. Ìyá mi Sarah, báwo ni everything o, ẹ kú gbogbo ẹ̀, ẹ̀dẹ̀ kú àkókò yìí, ẹ̀dẹ̀ kú ìgbà yìí. Gbogbo àwọn tó wà ní London kọ́ sí àlàáfíà náà wà. Àwọn ìdílé mi, àwọn èèyàn tó mọ̀ mí, àwọn olùfẹ́ mi, ṣé ní bó ṣe ń jù sókè tẹ̀lé ń lọ́ọ̀fù ẹ̀, gbogbo àgbáyé máa lọ́ọ̀fù yín. Ọwọ́ tẹ̀ fi ń tẹ love, tẹ̀ fi ń tẹ like, ọwọ́ yẹn ẹ̀ ní fi sìnkú ní agbára Ọlọ́run. Gbogbo ohun tó jẹ́ bí ìdùn ọkàn yín tó dẹ̀ jẹ́ wípé ẹ̀ ń wá tí ẹ̀ ti rí ẹ̀ bá pàdé. Ṣé ní ọ̀rọ̀ tí mo bá wá mo fẹ́ sọ fún yín kíákíá tí mi ò ní fẹ́ pẹ́. Adúpẹ́ lórí èèyàn wa, adúpẹ́ lórí ẹ̀. Bó ṣe ọ̀tá ń rò, bó ṣe àwọn ẹni bí ń rò wípé kò rí bẹ́ẹ̀. Adúpẹ́ lórí bàbá wa Professor Akintoye, adúpẹ́ lórí wọn fún ọjọ́ orí ẹ̀. Bó ṣe ọ̀tá ń rò lórí ẹ̀ kò rí bẹ́ẹ̀. Àwọn ẹni bí ń lò ìbànújẹ́, Ọlọ́run yí padà ó sọ di ayọ̀ fún. Ọ̀pọ̀ ẹlòmíì kò tó 80, kò tó 70 kó tó fi ayé sílẹ̀, àmọ́ Ọlọ́run dá bàbá yìí sí, ó ti kọjá 80. Ọpẹ́ ńlá ni
ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run wípé Ọlọ́run dá ẹ̀mí ẹ̀ sí. A dẹ̀ tún dúpẹ́ lẹ́ẹ̀kan wípé èèyàn wa Ìgbòho Òòṣà bàbá Májàsọ́lá akọrin ogun adógun yọ àwọn tó lè jẹ́ pé tí òun bá jàjàjàjà tó bá rí báyìí tí ọkọ ẹ̀ máa balẹ̀ wípé a gbọ́dọ̀ forí gbá orí pẹ̀lú ẹ̀. Òun ni ta ni Ìgbòho Òòṣà nìyẹn. Akọrin ogun, akọrin tó lè jẹ́ pé tí ènìyàn bá rí pàápàá bá ẹ̀rù máa ń bà á. Àríjayọ̀ èlòmíì pàápàá tó bá rí báyìí tó ń gbọ́ orúkọ Ìgbòho báyìí gbẹ́ máa ń gbọ́n ni. Èlòmíì bá gbọ́ orúkọ Ìgbòho lásán á sọ wípé mi ò fẹ́ ṣe ọkùnrin yẹn o nítorí pé tí ì bá ṣe ó fẹ́ jẹ gbá nìyẹn. Ìgbòho Òòṣà, Ìgbòho Òòṣà, ẹ ṣé gan, ẹ ṣé gan. Respect tó o ní Ọlọ́run máa wònú respect yẹn tó máa jẹ́ kó o ṣe àṣeyọrí. Ẹ̀dẹ̀ ṣeun lánàá fún mẹ́sẹ̀gì tó o sẹ́ndì sí mi, mo dúpẹ́ lọ́wọ́ ẹ, mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Ẹ ní ṣàṣetì o, ẹ ní kúkú òjijì. Iná tó bá dálẹ̀ fún ẹyẹ gúnugún ẹyẹ mi la fi ń sun. Ẹni tó sọ pé òun máa mú ẹ nígbà tó bá mú ẹ kóhun tó ní sinmi ara ẹ ló máa mú. Ẹni tó sọ pé nígbà tó bá kú kóhun tó sinmi á kú ṣáájú ẹ. Ẹni tó sọ pé ìrìn àjò ẹ lórí ilẹ̀ ayé yìí sẹ́ pé ó ń bí òun nínú á fi ayé lẹ̀ fún yín. Ẹni tó sọ wípé nígbà tó bá kú kóhun tó ń ṣe kóhun tó ṣe àṣeyọrí ẹni ò dẹ̀ ní ṣe àṣeyọrí. Mo dúpẹ́ lórí ẹ̀mí ẹ, mo dúpẹ́ lórí iṣẹ́ ẹ. But mo máa ń sọ̀rọ̀ kan wípé ẹkùn àgbò ń mì kò ní já ní àṣẹ Ọlọ́run. Ẹkùn àgbò ń mì ni kò ní já. Hello. Ẹ sẹ́ndì nọ́mbà ẹ sí mi, mo wà lórí show báyìí. Ṣé ṣọ́bù lẹ wà? Hello, ẹ jọ̀ọ́ send the number ẹ sí mi since mo wà lórí show. Send the number ẹ since màá pè after show mi. Ẹ ṣé. Lórí ohun tí mo ń bá lọ mo ti sọ̀rọ̀ kan, mo ní iná tí a bá dálẹ̀ fún ẹyẹ gúnugún ẹyẹ mi la fi ń sun. Ẹni bá sọ pé nínú máa mú ọ̀la ló máa mú. Wo ẹjọ́ ẹ máa lọ́ọ̀fù ẹ̀. Ìwọ tó dẹ̀ ń lọ́ọ̀fù ẹ̀ tó ń tẹ lọ́ọ̀fù tó dẹ̀ ń ṣíà ẹ̀. Ọjọ́ ẹ máa dalẹ̀. Mo tún dúpẹ́ lọ́wọ́ lọ́yà èèyàn gidi tó wá láti France. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wípé ẹkúṣẹ́. Iṣẹ́ tó ń ṣe èmi ò lè dúpẹ́ ìtàn bọ̀tọ̀ Ọlọ́run á dúpẹ́. Ọlọ́run adúpẹ́ ní àṣẹ Ọlọ́run. Iṣẹ́ tí o ṣe àti bó ṣe fẹ́ wípé kó rí fún ọmọ yín òun lẹ́ ń ṣe. Ọlọ́run á gbé ẹ lékè. Gbogbo ẹ̀ ní àpapọ̀ ni mo fi kí bàbá mi Professor Akintoye wípé bàbá gidi, bàbá tó jẹ́ wípé alábíamọ, bàbá tó dẹ̀ jẹ́ wípé lóòótọ́ ó dúró ti ọmọ ẹ̀. Ọlọ́run á dẹ̀ jẹ́ kí ọjọ́ ẹ̀ kó pẹ́ fún wa. Tó dẹ̀ jẹ́ wípé ohun tó fẹ́ lórí wa Olúwa jẹ́ kó ṣe, á dẹ̀ ṣe dé ilẹ̀ ìlérí. Now ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín, mo dẹ̀ fẹ́ wípé ẹ̀yin olólùfẹ́ mi, mo ti sọ tẹ́lẹ̀ láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ program wípé èmi ò ní ṣẹ̀yìn o. Gbogbo ẹni tí mo rí orúkọ wọn, àwọn tí mi ò rí orúkọ wọn, tí mi ò lè dá orúkọ wọn, tó dẹ̀ jẹ́ gbogbo ipá tátẹ̀ lọ́ọ̀fù ẹ̀ tẹ́lẹ̀ ń ṣíà ẹ̀ tí ẹ̀ ń tẹ láìkì sókè yìí. Mi ò ní sunkún kankan nínú yín o. Ẹ̀yin náà ẹ̀dẹ̀ lè sunkún mi lójijì o ní agbára Ọlọ́run o. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín, wow, Yami Sarah, Yami Sarah, ọjọ́ ẹ̀ á dalẹ̀, ìjà tí à ń jà yìí à ń jẹ lórí ẹ̀. Ọ̀rọ̀ tí mo bá wà ní àkókò yìí,
mo fẹ́ sọ fún yín kíá mi ò ní pẹ́ lórí ẹ̀ ẹ jọ̀ọ́ torí ti Ọlọ́run mo bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora mo dẹ̀ bẹ̀ yín ẹ̀yin gbogbo Yorùbá ẹ káàárọ̀ ẹ jíire tó dẹ̀ jẹ́ wípé ẹ ń gbóhùn ara yín tẹ́ dẹ̀ ń bára yín sọ̀rọ̀ tó dẹ̀ jẹ́ wípé ọmọ ìyá kan náà bàbá kan náà ni yín ẹ jọ̀ọ́ torí ti Ọlọ́run mo fi ọba tó dá oníkálùkù yín mo dẹ̀ fi Ọlọ́run tó dá oníkálùkù yín tó dẹ̀ jẹ́ pé níjọ́ tó ń bí ẹnikẹ́ni tó ń bí gbogbo yín ó ń kí wípé ẹ kú ewu ọmọ mo fẹ́ bá yín sọ̀rọ̀ gidi mo ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan báyìí ọ̀rọ̀ yẹn ó dẹ́rù bà mí tó dẹ̀ jẹ́ pé mo ń wò wípé bóyá adìẹ ó ti ń jẹ fún ara wọn kò dẹ̀ ní dáa nítorí pé ọmọ ìyá kan náà nìyí ọmọ bàbá kan náà nìyí èèyàn kan náà tó dẹ̀ jẹ́ pé àdúgbò kan náà ẹ lè sá fún ara yín ilé kan náà lẹ̀jọ́ ń gbé ibi kan náà lẹ̀jọ́ ń gbé tó dẹ̀ jẹ́ wípé kò sí bó ṣe máa ṣe tó dẹ̀ jẹ́ pé bí èèyàn kankan bá sọ fún yín tó bá sọ èdè Yorùbá yín tó bá strong jù èmi lè má gbọ́ but ẹ̀ ń gbọ́ èdè ara yín bóyá ó wà láti Oǹdó ni tó bá sọ Oǹdó máa ń gbọ́ ara wọn kó jẹ́ Ìjẹ̀bú ni kó jẹ́ Èkó ni kó jẹ́ gbogbo ẹ̀ tẹ́lí mi ò lè ka gbogbo ẹ̀ tán ẹ jọ̀ọ́ torí ti Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ yín mo fi Ọlọ́run mo máa fi bẹ̀ yín mo fi Ọlọ́run bẹ̀ yín o nítorí pé ọba tó dá ayé tó dá ọ̀run tó dá gbogbo nǹkan tó wà nínú rẹ̀ ó dá ewéko ó sọ wípé ènìyàn ọba tó jí òkú Násárù kò dẹ̀ sí ohunkóhun tí òun bá fẹ́ ṣe tó dẹ̀ jẹ́ wípé bọ́yá kán máa sọ wípé òkè o báyìí o ẹ̀dá orúkọ Ọlọ́run yẹn ṣáà ni Ọlọ́run ni mo fi bẹ̀ gbogbo yín gbogbo ẹ̀yin Yorùbá ẹ káàárọ̀ ẹ jíire ọ̀rọ̀ méjì mẹ́ta ni mo bá wá àmọ́ kí n tó bẹ̀ gbogbo pátápátá mo dẹ̀ sọ wípé mo sọ̀rọ̀ ní ọjọ́ kan mo ní gbogbo ẹ jẹ́ ká sowọ́pọ̀ mo mọ iye ìgbà tó ti bú mi tó ní mi ò kì í ṣe Yorùbá fine mo rí ebú yẹn mo dẹ̀ gbà nítorí pé lóòótọ́ mi ò ṣe Yorùbá but mo fẹ́ sọ nǹkan kan fún yín lónìí kéde mọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín ni wípé ní ìlú Yorùbá yẹn gangan ni mo fi ṣe oríire o mo sọ fún àwọn ọ̀rẹ́ mi mélòó kan níjọ́ kan mo ní ọmọ nǹkan tó hàpù tó lè jẹ́ pé ìjà tí mò ń jà òun ni wípé Yorùbá yẹn sẹ́ Èkó yẹn ibẹ̀ ni mo gbé dàgbà Èkó yẹn ni mo gbé dàgbà omi wọn ni mo mu oúnjẹ wọn ni mo jẹ bẹ́ẹ̀ bá rí ìmúra mi pàápàá ìmọ̀ wípé ìmúra mi tí wọ́n bá sọ pé ègún ni mí ẹ sọ pé irọ́ ni ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ìrìn àjò mi ibẹ̀ ni mo gbà mo lọ sí London láti London Germany mo gba Germany lọ Belgium mo kúrò ní Belgium mo lọ sí báwo ló ti pè náà títí London títí kí n tó wà ní Amẹ́ríkà yìí so mi ò lè sọ wípé Yorùbá o kí n wẹ̀ wọ́n kúrò lára mi ò lè sọ bẹ́ẹ̀ láéláé tí n bá sọ pé kí n wẹ̀ Yorùbá àbí Nàìjíríà kí n wẹ̀ kúrò lára mi ò mọ nǹkan tí mo lè fi wẹ̀ mi ò tí ì rí kankan ẹ̀ mi ò rí kankan tí mo lè fi wẹ̀ nítorí pé lọ́ọ̀fù tí mo ní fún ọmọ mi òun ni mo ní sí Nàìjíríà lọ́ọ̀fù tí mo ní sí àwọn èèyàn jẹ́ kí n sọ fún ẹ Nàìjíríà ó sọ pé Nàìjíríà burú àwọn èèyàn kankan sì wà tó lè jẹ́ pé ó dáa àwọn èèyàn tó hẹ́pù èmi tí mo fi di bó ti mo dà lónìí nínú àwọn Yorùbá náà ni ó dẹ̀ ṣàánú fún mi nítorí pé Yorùbá máa ṣàánú ẹ ó máa ṣàánú ẹ àmọ́ mo máa ń gbọ́ nǹkan kan tó lè jẹ́ pé mo wá rí wípé ńbò là ń lọ báyìí àwọn míì wà tó lè jẹ́ pé ó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ó dẹ̀ mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ mo mọ àwọn èèyàn míì tó lè jẹ́ pé ó ti bẹ̀ mí níṣẹ́ lóríṣiríṣi mo mọ àwọn míì tó lè jẹ́ pé ó fi fóònù pè mí tó sọ pé àwọn ọba ṣègbà kan àwọn ọba kan ṣe kìíní kan kí n bú wọn
kí n bú àwọn ọba mo ní láéláé èmi kọ́ mo gbé wọn sórí oyè èmi ò lè bú ọba kankan. I'm not having time for that. Kí n bú ọba mi ò kìí ṣe. Bíbélì sọ̀rọ̀ kan fún wa ó ní bùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n orí ṣe. Ire tó lè jẹ́ pé o láìkí ẹ̀ láti máa bẹ̀ oníṣẹ́ pé òkè náà ọmọ tó ṣẹlẹ̀ ni pé ọba yìí ẹ bá wa bú ẹ bá wa ṣe kinní kan fún ẹ bá wa ṣe gbá kan fún. Bí o bá mọ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn báyìí ẹ̀yin gbogbo fúnra ara rẹ̀ ẹ lọ sórí online kó lọ ṣe é kó bú ọba yẹn kó ṣe nǹkan tó máa ṣe nígbà yẹn nígbà la mọ̀ pé ìwọ gbogbo fúnra ara rẹ̀ akọrin ènìyàn nìyẹn. Àmọ́ ò lè ṣe é àmọ́ ò mọ ẹlòmíì láti rán sínú iná kó lọ sí iná yẹn bí iná yẹn bá jó pàápàá kò kàn ẹ́. Wow. Mo gbọ́ nǹkan tí mo gbọ́ ó dẹ́rù bà mí kò dẹ̀ múnú mi dùn tí mo wá rí lórí online ó wà lórí YouTube àwọn èèyàn kan á sẹ́ndì ẹ̀ sí mi lónìí tó dẹ̀ jẹ́ wípé kí ni Àjídára tó bá dẹ̀ ṣe nǹkan tó bá jẹ́ wípé ó bí nínú ẹ ní sùúrù àfi Ọlọ́run bẹ̀yìn àfi àkúnlẹ̀ abíamọ àfi bẹ̀yìn nítorí pé gbogbo àwọn èèyàn tí mo rí lórí kìíní yìí àwọn èèyàn tó dẹ̀ jẹ́ wípé ó bímọ ó níyàwó ó ní gbogbo nǹkan tó ní tó wọ́n á gbé nǹkan dání tó fi ṣépè fún ọkùnrin yìí kò dáa. Ok, tí Àjídára tó bá fò tọ́lẹ̀ lónìí tó bá kú ṣé inú yìí máa dùn kò lè dùn. Now àwọn èèyàn tó dẹ̀ jẹ́ pé ẹ̀ ń bá ọjà tó dẹ̀ jẹ́ pé ó ń pa yín tó ń ṣe gbogbo ẹ̀ ń sìn ó ti wá ní sí pé ẹ̀ ti ń bára yín jà kí ni o fẹ́ sọ. Ẹ bá mi share ẹ jọ̀ọ́ ẹ bá mi share ayé tèmi ní diaspora ẹ jọ̀ọ́ ẹ torí ti Ọlọ́run ẹ torí ti Ọlọ́run ẹ jẹ̀bùrẹ́ ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù lórí ohun tó wà nílẹ̀ yìí ẹ ní sùúrù ibì kan ló lẹ́jọ́ ń gbé ẹ má bára ń jà. Anyway ẹ jẹ́ kí fìyẹn lẹ́ bẹ̀ mo nítorí pé mo bẹ̀ yín ni o èmi ò bú yín o mi ò dẹ̀ ṣàgídí o mo kàn bẹ̀ yín ni o jẹ́ kí n sọ kankan fún yín Àjídára ò pè mí o mi ò mọ̀ o mi ò rírí o but bó ṣe mo rí kinní ẹ̀ ó kàn jẹ́ kan tó tọ́ọ̀ṣì mi òun ló hápù tí mo wá bẹ̀ yín lórí ẹ̀ wípé ẹ gbàgbé ọ̀rọ̀ yẹn jọ̀ọ́ torí ti Ọlọ́run ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó lè jẹ́ pé kó wá ní nǹkan míì nínú kan sọ pé yes inú wa dùn. Àwọn Haúsá àwọn Fúlàní tó lè jẹ́ pé ó ń pa yín tó ń ṣe búburú fún yín tí gbogbo yín dẹ̀ mọ̀ tí ó mọ̀ pé Fúlàní àti àwọn Haúsá yìí náà pápá gbọ́ Yorùbá tó bá ní ìlú nǹkan báyìí tó ṣẹlẹ̀ báyìí wọ́n máa lọ sẹ́yìn tó máa ṣe mítì láàrin ara wọn ni wọ́n á ní yes Ọlọ́run ti mú wọn. Ọlọ́run ò ní mú yín o Ọlọ́run ò ní mú yín o ẹ jọ̀ọ́ ẹ torí ti Ọlọ́run ẹ fi ọgbọ́n ṣe o ẹ jọ̀ọ́. Mo mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ ń sìn mo mọ̀ pé wọ́n máa gbé ṣó yìí wọ́n á gbé káàkiri wọ́n á lọ fi sọ̀rọ̀ wọ́n á fi sọ pé kí ló kan ègún yẹn kí ló kan ń bẹ̀ fine but tó bá ní ẹ̀mí tó dá nínú tó bá gbọ́ nǹkan tó rẹ̀ gbó ṣẹlẹ̀ yẹn ó jẹ́ kẹ́ ẹ jáde kẹ́ ẹ dá sí wípé no ẹ jọ̀ọ́ ẹ torí ti Ọlọ́run èmi kan bẹ́bẹ́ ní o mo bẹ́bẹ́ ní ẹ jọ̀ọ́ ẹ torí ti Ọlọ́run ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi mo bẹ̀bẹ̀ wípé ẹ jọ̀ọ́ ẹ torí ti Ọlọ́run ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ẹ má ṣépè fún ẹ jọ̀ọ́ torí ti Ọlọ́run ẹ má ṣépè fún Àjídára ẹ má ṣépè fún mi ò mọ̀ rí o mi ò bá sọ̀rọ̀ rí o mi ò mọ̀ rí mi ò bá sọ̀rọ̀ rí but mo kàn bẹ̀bẹ̀ ní behalf pé ẹ jọ̀ọ́ ẹ má bínú sí ẹ jọ̀ọ́ anything tó bá lè ṣe pàápàá báyìí anybody know a phone number just call ẹ sọ fún wípé òkè nǹkan tó ṣe yìí ó kù díẹ̀ káàtó mo mọ̀ wípé ènìyàn ni a lè máa bá ènìyàn lómìn jà kí ara wa ká tó máa bára wa jà kò ní tọ̀nà bẹ́ẹ̀ yẹn o
ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká face nǹkan tí à ń ṣe ká dẹ̀ ṣe ká parí ẹ̀ ká mọ̀ bí tá ń lọ. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ àkọ́kọ́ tó wá sí show mi rè, ẹ jọ̀ọ́ torí ti Ọlọ́run lọ sí Baba Confirm International, ẹ lọ subscribe, ẹ jọ̀ọ́ ẹ lọ síbẹ̀ Baba Confirm International lórí YouTube, ẹ lọ síbẹ̀ kẹ́ lọ subscribe lórí ọ̀rọ̀ tí mò ń sọ fún yín, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, sister mi, ẹ jọ̀ọ́ ẹ torí ti Ọlọ́run ẹ jẹ́bùrẹ́. Yẹn ti lọ bẹ́ẹ̀ yẹn. Now mo gbọ́ nǹkan tí mo gbọ́ yẹn ni wípé ọ̀rọ̀ yẹn mo kàn fẹ́ dákẹ́, mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ nítorí pé àwọn míì pè mí tó dẹ̀ sọ fún pé bàbá ẹ jáde kó sọ̀rọ̀. Mo ní mi ò ní jáde kí n sọ̀rọ̀. Mo ní mi ò ní jáde kí n sọ̀rọ̀. Mo wáyé tí mi ò ní jáde kí n sọ̀rọ̀ ni wípé ṣé rí èèyàn pípa ká sọ pé ká máa pa èèyàn, ó jẹ́ kí ẹ̀rù máa bà wá wípé kí ni èèyàn ṣe tó lè jẹ́ pé ẹ sọ pé ẹ máa pa èèyàn, kì í ṣe ẹran. Ẹdìẹ pàápàá tó bá fẹ́ pa ẹ máa rò dáadáa wípé adìẹ tí mo fẹ́ pa yìí ṣé rí ẹ máa wò mí dáadáa bó ṣe mo wà yìí o, mi ò mọ bó ṣe ń pa adìẹ, mi ò mọ adìẹ, mi ò mọ pa, mi ò parí, mi ò dẹ̀ lè pa. Mo lè jẹ ẹran ẹ o, mo lè jẹ ẹran adìẹ o, bọ̀tí kó pa lójú mi ṣé ní ìdíwé tó máa ń wọ̀ mí lára ó burú jù. Àdèmàrí èlòmíì tó lè jẹ́ pé láyà láti pa èèyàn, láti gé orí ẹ̀, láti gbé orí ẹ̀ táwọn láti gbé sí àpò tó lè jẹ́ pé ènìyàn ara irú ti ẹni. Ẹ̀rù Ọlọ́run bà mí, ẹ̀rù Ọlọ́run bà mí o. Ohun tó bá ti pinnu lọ́kàn mi kò sẹ́ni tó lè dá dúró. Mo wá ń gbọ́ tí àwọn èèyàn kan sọ wípé òkè o, bí wọn ò bá fi Sunday Igboho sílẹ̀ títí parí oṣù yìí, gbogbo ọmọ Kútọ̀nù tó wà ní Nàìjíríà àwọn máa pa ni, àwọn máa fèsì ìjà ni, ó máa di war. Ẹ má ti ẹni ẹlẹ́ni, ẹ má ti sí wàhálà o. Mo kàn bá ìsọ ni o. Ẹ má ti ẹni ẹlẹ́ni bàbá ní bàbá nítorí pé ó ní ọmọ tiẹ̀, ẹ má ti sí wàhálà. Àìmọye tí èlòmí wà ní diaspora, ó ń fi orúkọ ẹ̀bá ọ̀nà porúkọ ẹ̀nà Sunday Igboho ṣà, èlòmí báyìí ó fi ń gbowó, èlòmí fi ń tọrọ owó, èlòmí fi ń ṣe oríṣiríṣi. Ẹni ẹlẹ́ni pàápàá báyìí kò mọ̀ ọ́. Èlòmí sọ pé òun máa ń bá sọ̀rọ̀, èlòmí ò gbóhùn ẹ̀ lásán kò gbọ́ rí, èlòmí ò kì í bá sọ̀rọ̀ lásán, ó kàn lọ gbé two together tó bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tó sọ wípé òun fẹ́ fi orúkọ Igboho tó fi gbowó. Jẹ́ ń sọ nǹkan kan fún yín, ipò tí ọkùnrin wà lórí ta ló lè gbàdúrà ẹ̀ kó wà ní ìrúpò bẹ́ẹ̀? Ẹni tó ń jà fún òmìnira, ẹni tó ń jà fún gbogbo àgbáyé, ẹni tó ń jà fún ẹ̀yin Yorùbá, ipò tó wà yìí, tínú yín bá dùn sí ipò tó wà yìí, ó dà pé ẹ kì í ṣe alábíàmọ òtítọ́. Tínú yín bá dùn sí ẹ kì í ṣe alábíàmọ òtítọ́. Àmọ́ tínú yín ò bá dùn sí ipò tó ọkùnrin wà yìí, ó jẹ́ kí gbogbo apáta ká jókòó ká ronú báwo ni ọkùnrin yìí tí a máa fi sèfù ẹ̀mí ẹ̀, báwo la máa fi sèfù ẹ̀mí ọkùnrin yìí. Ohun kan tó lè jẹ́ wípé a máa ṣe nìyẹn, ohun tó lè jẹ́ pé ká ṣe nìyẹn. Hello, mo rò pé ẹ̀ ń gbọ́ tí mo ń sọ̀rọ̀. Ta ló ń sọ̀rọ̀? Ta lẹni náà tó lè jẹ́ pé ó máa rí ìlú kan bẹ́ẹ̀ tínú ẹ̀ máa dùn, tá ti wà nínú ipò tó wà yìí, tínú ẹ̀ máa dùn, tó máa wò tó lè jẹ́ wípé ibi tí àwa ń gbàdúrà, gbogbo à ń gbàdúrà wípé kí ọkùnrin yìí, kí Ọlọ́run kó bá wa yọ, kó gbé lọ sí ibi tó lè jẹ́ pé ó ń lọ, kí inú gbogbo akọ́dùn, kí ayọ̀ wa kó kún. Láì kúrò ń bẹ̀ tí ẹ̀ ti ń rérí,
sí àwọn èèyàn tó dẹ̀ jẹ́ pé wà nílùú yẹn pé ẹ máa pa àwọn tó wà ní Nàìjíríà, àwọn ègún tó wà ní Nàìjíríà àwọn máa pa ni. Tí àwọn bá ti bẹ̀rẹ̀ sí ní pa a máa mọ nǹkan tá a máa ṣe. Ṣé ẹ̀yin mọ iye ènìyàn tó wà ní Kútọ̀nù? Ó mọ iye àwọn èèyàn Yorùbá tó wà ní Kútọ̀nù, ó pọ̀. Yorùbá mi ń bẹ báyìí kọ́lé síbẹ̀ o. Yorùbá mi ń bẹ ó ní kọ́mpìnì síbẹ̀. Yorùbá mi ń bẹ ó fẹ́ ìyàwó bẹ̀ tó bímọ síbẹ̀. Yorùbá mi ṣe nǹkan oríṣiríṣi tó ní nǹkan tó dáa ní Kútọ̀nù. Bí ẹ bá bẹ̀rẹ̀ sí ṣe irú nǹkan bẹ́ẹ̀ ní Nàìjíríà, tí Kútọ̀nù bá sọ pé ókè o, ẹ ti bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ ègún nìyẹn, ókè o, jẹ́ káwọn náà bẹ̀rẹ̀ ní Kútọ̀nù. Ṣé ní ohun tó ṣẹlẹ̀ ní Côte d'Ivoire, ẹ má jẹ́ kó ṣẹlẹ̀. Bí ẹ bá nífẹ̀ẹ́ Ìgbòho ṣá, ẹ jẹ́ kí gbogbo akájẹ̀bù rẹ̀. Tí ẹ bá fẹ́ jà, ẹ jẹ́ kí ọkùnrin kó kọjá lọ síbi tó ń lọ ká tó mọ̀ pé ókè o, àlèjà báyìí. Àmọ́ ipò tó wà, ẹ jọ̀ọ́ torí ti Ọlọ́run, ẹ má fi ìrònú míì fi kún ìrònú ẹ̀. Ẹ má fi ìrònú míì, mo dẹ̀ nígbàgbọ́ àti ìdánilójú wípé Ìgbòho kò lè sọ fún láéláé kẹjà àbí kẹjẹ kan míì lájẹ pé bóyá ká máa para wa. Ìgbòho ò ní sọ bẹ́ẹ̀ fún yín. Bó ṣe Ìgbòho ṣe rálì tó ní Nàìjíríà yẹn, a gbọ́ pé Ìgbòho pààyàn rí o. Ṣé mọ̀ pé ohun tó fún gbogbo apáta ní confidence tí a fi ń bèrè nǹkan tá à ń bèrè nìyẹn. Ìgbòho pààyàn, kò pààyàn. Ìgbòho is not be terrorist. On kàn lé ejò sí ni. Ìgbòho pààyàn kì í ṣe terrorist. So from there, please, mo bẹ̀ gbogbo pátápátá wípé ẹ jẹ́ kí ni ẹ jẹ̀bù rẹ̀. Ẹ má jẹ́ kí ọ̀tá kó sọ pé yes àti dájà sí àárín yín. Nǹkan tí a fẹ́ gangan òun ló ń ṣẹlẹ̀ yìí. Bí ẹ bá ń sọ bẹ́ẹ̀ àbí tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀, àwọn ọ̀tá inú wọn máa dùn. Mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tó ń sọ nǹkan báwọn yìí sẹ́ tẹ́ bá wádìí, Fúlàní máa wà nínú wọn. Mí ìgbàgbà báyìí ó ṣeé ṣe kó dẹ̀ jẹ́ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì rán wọn níṣẹ́ wípé kó lọ ṣe bẹ́ẹ̀ ni láti fi dá wàhálà tí Ìgbòho lọ́rùn. Ẹ rántí mo sọ̀rọ̀ kan fún yín ní ọjọ́ Friday. Ohun kan tí àwọn èèyàn sọ, mo sọ pé nígbà tó ń bá mi sọ̀rọ̀ ní Kútọ̀nù, ọ̀rọ̀ tó ń sọ ní wípé ẹ gbọ́ mi dáadáa o. Ó ní ọkùnrin yìí máa ń báyàn jà, ó máa ń pààyàn, ó máa ń da ìrúrú. Ẹ gbọ́ dáadáa o. Àwọn èèyàn tó lè jẹ́ pé ó gbé irú ẹ̀sùn bẹ́ẹ̀ tó fi kàn án. Tí ẹ̀yin náà dẹ̀ tún sọ pé òkè náà a fẹ́ da ìrúrú, ṣé ẹ fẹ́ help ẹ ni? Ẹ help ẹ o. No. Èmi ò lè sọ pé ìyẹn máa jẹ́ help. Àdúrà wa àti ẹ̀bẹ̀ wa ni wípé iṣẹ́ tí gbogbo wa ń ṣe, àdúrà tí gbogbo wa ń gbà, ẹ jẹ́ kí Ọlọ́run kó gbé àdúrà lọ síbi àṣẹ. Kí nǹkan tá a fẹ́ fún k'Ọlọ́run kó ṣe fún wa. Ó tán. Ìyẹn jẹ́ kan bẹ́ẹ̀. Ó di méjì nìyẹn o, ìkẹta nìyí. Ìkẹta ó dáa kò dẹ̀ dáa. Mo gbọ́ nǹkan tí mo gbọ́ ni wípé ó ní ọmọ àdìmú tó bá ti dìmú síbẹ̀ títí di 2023 tó bá dìbò tán ní wọ́n máa mọ nǹkan tó máa ṣe sí láéláé. Irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ náà. Kò lè ṣẹlẹ̀ ní agbára Ọlọ́run. Bí gọ́ọ̀mẹ̀ntì pàápàá bá sọ wípé tó bá ránṣẹ́ sí Kútọ̀nù láti sọ pé irú nǹkan bẹ́ẹ̀ nìkan ṣe fún, irú ẹ̀ ò lè ṣẹlẹ̀. Never. Gbogbo pátápátá ẹ ní sùúrù. Ẹ jẹ́ ká ní sùúrù ká wọlé àdúrà. Àlùfáà tó máa dúrà gbà kó máa gbàdúrà. Kírísítẹ̀n tó máa dúrà gbà kó máa gbàdúrà. Àbáláyé tó máa dúrà gbà kó máa gbàdúrà. Kẹ́ mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò lè ṣẹlẹ̀ sí ọkùnrin yẹn. Akọni ogun ni. Akọni ogun ni. Jẹ́ sọ kankan fún yín. Àwọn míì sọ pé tó bá ní agbára tó bẹ́ẹ̀ kí ló dé tó rẹ̀ jẹ́ pé kò gbára ẹlẹ̀ nígbà tó ń fẹ́ mu àbí kò lè disappear. Mo rí nǹkan kan tí
bóyá aláwọ̀ kọ́ àbí nǹkan ṣá nígbà tó lọ ṣe láàrin lẹ́kọ̀ọ́ àbí tó ní ó mú nínú mọ́tò àwọn míì sọ pé kìnnì kan ó bèrè lọ́wọ́ ẹ̀ ó ní tó bá jẹ́ wípé òun disappear nínú mọ́tò ní ọjọ́ yẹn ó ní gbogbo àwọn tó wà ní mọ́tò wọn lè pa á brain nìyẹn ṣe rí bó ṣe mo love ọkùnrin sí mi ò mọ̀ nǹkan tí Ọlọ́run gbé love ẹ̀ sí ọkàn mi tó yẹn because ó lo knowledge yẹn báyọ̀ Ọlọ́run fún ní knowledge yẹn ó lo wisdom yẹn ó serious wisdom tí Ọlọ́run fún Sunday Igboho Oòṣà bí anybody bá ní ìlú knowledge bẹ́ẹ̀ wàhálà tá à ń ṣe ìjà tá à ń jà yìí a lè jà tó yìí ká tó gba mìíràn wa a lè jà tó yìí o never because bó ṣe ọkùnrin ṣe rálì tó kò pààyàn kò bá téèyàn jẹ́ kò sọ wípé òkè lágbájá báyìí o èèyàn báyìí ẹyin bọ́n fún ẹ pàdánù kíní kan ẹyin bọ́n fún ẹ pàdánù Sunday Igboho ò ṣe bẹ́ẹ̀ o àwọn míì tó ń fi ojú tọ́rọ́rìsì tó fi ń wò they know people wey be the terrorists ó mọ̀ wọ́n dáadáa ara wọn mọ̀ ara wọn wípé eléyìí tọ́rọ́rìsì ni oríṣiríṣi ni àwọn èèyàn ń gbé àwọn oríṣiríṣi ó ń gbé rumors lóríṣiríṣi náà ń gbé but rumors yẹn kò lè help wa rumors yẹn kò lè help wa ẹ jẹ́ kí gbogbo apáta ká ní sùúrù níjọ́ tó obìnrin bá lóyún kọ́ ló ń bí níjọ́ tó bá bí ọmọ yẹn kọ́dún rẹ̀ ń dàgbà gbogbo ẹ̀ ló ní táìmù tiẹ̀ gbogbo àwa tá à ń jà mo gbọ́ ọ̀rọ̀ kan tó ń sọ pé àwa tá à ń jà lórí diaspora ká máa bọ̀ ní Nàìjíríà Nàìjíríà ó ga ṣé tí gbogbo yẹn bá lọ Nàìjíríà ṣe rò pé mi máa lọ Nàìjíríà ṣá èmi ò lè lọ mo ti kó òǹlù yẹn ti pẹ́ gbogbo nǹkan tí mo níbẹ̀ mi ò nídìí ẹ̀ mo máa ń sọ pé mi ò nídìí ẹ̀ no mi ò nídìí ẹ̀ rárá tó bá jẹ́ pé màá nídìí irú nǹkan bẹ́ẹ̀ láti ìjọ ìmọ̀ àti lọ síbẹ̀ but mi ò nídìí ẹ̀ náà so from there àwọn èèyàn lọ́ọ̀fù yín ní Nàìjíríà àwọn èèyàn lọ́ọ̀fù yín púpọ̀ ní Nàìjíríà ẹ ní sùúrù àwọn èèyàn sọ pé wọ́n ti jà Yorùbá nation náà nísìnyí báyìí wọ́n ti bára wọn jà ẹ má bára yín jà ẹ má bára yín jà ẹ ti jàjà yẹn Ọlọ́run ti fún yín jà Ọlọ́run ti fún yín ẹ kàn wo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ wò ni tẹ́ bá lọ nú ẹ̀mí tẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ẹ ti gbégbá sókè ẹ nídìí láì jẹ́ pé kẹ́ ẹ sọ pé ẹ máa bára yín jà kẹ́ ẹ sọ pé lágbájá báyìí báwo la máa ṣe fún kinní kan báyìí la máa ṣe fún ẹ nídìí gbogbo yẹn ẹ nídìí ẹ gbàgbé ẹ Sunday Igboho èèyàn tiwa ni gbogbo ẹni tẹ́ ń jà pàápàá báyìí èmi ò mọ̀ àwọn tó lè jẹ́ pé ó ní ìfẹ́ Igboho èmi ò mọ̀ o èmi ò mọ̀ because you people supposed to show yourself before I can know mo kọlù tí mo ń gbọ́ ní everyday now tí n bá sọ kọlù tí mo ń gbọ́ ní everyday kọlù tí mo ń gbà àwọn èèyàn tó ń pè mí ní ọjọ́ kan ṣoṣo kò ṣeé sọ lórí tani lórí Sunday Igboho ohun tí mo kàn sọ fún pé mo ní kó ní sùúrù títí lóru àná báyìí èlòmíì ti sọ̀rọ̀ sí mi náà èlòmíì sọ̀rọ̀ sí mi mi ò lè parọ́ fún ẹ ọkùnrin ò lè ṣe ní ọjọ́ kan kó má pè mí kò lè ṣe ní ọjọ́ kan kó má pè mí mi ò ní dá orúkọ ẹ̀ ní ọjọ́ kan ọkùnrin ò lè ṣe kó má pè mí ó bá mi sọ̀rọ̀ lánàá ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún ó wá fi bínú fi sẹ́ẹ̀dì tẹ́ẹ̀tì sí mi wípé ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọkùnrin yìí kí ló tí wò fílẹ̀ tí ò lọ òkìní kan àwọn èèyàn máa níka ó tẹ̀sẹ̀ sí mi mi ò mọ nǹkan tí màá sọ mo ní you know what irú nǹkan tó ọkùnrin sọ yìí tí n bá sọ pé kí n fi ilẹ̀ ó ṣeé ṣe kó dẹ̀ jẹ́ pé bóyá kó wá wọ nǹkan mi fún mo kúkú blọ́ọ̀kì ẹ̀ mo mọ̀ pé màá sílẹ̀ o but mo kọ́kọ́ blọ́ọ̀kì ẹ̀ náà
kí ọkàn ẹ kó tutù mo block ẹ nítorí pé mi ò tí rírí o but tó bá máa pè mí ní ọjọ́ kan ọ̀rọ̀ Sunday Igboho ló máa ń sọ fún mi ó dùn lọ́kàn ṣé dí àwọn obìnrin míì wà tó lè jẹ́ pé ọ̀rọ̀ Sunday Igboho yẹn ti yà wọ́n wèrè àwọn obìnrin míì wà tó lè jẹ́ pé ọ̀rọ̀ Sunday Igboho yẹn kò jẹ́ kí ẹlòmíì kó jẹun àwọn míì pàápàá nínú àwọn obìnrin yẹn tó lè jẹ́ pé ṣé dí jẹ́ kí sọ nǹkan fún yín Igboho ti jẹ́ kó sick ohun tó kù tí a máa ṣe ni pé bó ṣe a máa pẹ̀tù sí àwọn èèyàn wọn yẹn ká pẹ̀tù sí wọn nínú nígbà tí Igboho ní pírọ́blẹ́mù yìí pàápàá báyìí àwọn míì ti kú nítorí ti Igboho àwọn míì ó ti kú gbogbo ojú nǹkan bẹ́ẹ̀ ló jẹ́ ká máa ro ojú nǹkan bẹ́ẹ̀ mo fẹ́ wípé ẹ jẹ́ ká máa ro ká dẹ̀ mọ̀ wípé àwọn tó nífẹ̀ẹ́ yàn pàápàá kò nídìí pé kó gbé orí ẹ̀ sílẹ̀ kẹ́ ẹ tó mọ̀ pé ẹnìyàn nífẹ̀ẹ́ èlòmíì ò lè gbé orí ẹ̀ sílẹ̀ bọ̀tẹ́ mọ̀ wípé ẹnìyàn nífẹ̀ẹ́ èlòmíì pàápàá lórí fóònù tó bá pè mí lórí fóònù pé bàbá ẹ bá wọn sọ̀rọ̀ lọ́hùn ẹ bá wọn sọ̀rọ̀ ní Kútọ̀nù ẹ bá wọn èmi náà máa gbé fóònù máa bẹ̀rẹ̀ sí ní pè ẹ jọ̀ọ́ ẹ má dojú tì mí àwọn eléyìí ń lọ́ọ̀bù mi àwọn èyí yóò láìkì mi ó ní àwọn Nàìjíríà mo ní bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé ìlú tí mo gbé nìyẹn ẹ help mi ẹ ṣàánú mi ẹ má jẹ́ kójú tì mí gbogbo gbà ni mo ń pè wọ́n tí mo ní èyí ìpápá mo ti pe Kútọ̀nù ó kéré jù tó mẹ́ta mo dẹ̀ mọ̀ wípé àánú ni ẹlẹ́ṣẹ̀ ń jẹ àánú ni ẹlẹ́ṣẹ̀ máa ń jẹ o mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á gbé àánú dìde hello 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 mo dẹ̀ nígbàgbọ́ mi ò lè parọ́ fún yín mo nígbàgbọ́ àti ìdánilójú wípé Olúwa gbé àánú dìde nítorí pé ilẹ̀kùn tó bá tì àánú ló máa ń ṣí ọba tó ní kọ́kọ́rọ́ àánú lọ́wọ́ á gbé kọ́kọ́rọ́ àánú yẹn á gbélé wa lọ́wọ́ á dẹ̀ ṣílẹ̀kùn yẹn àmọ́ sùúrù àti ní sùúrù gbogbo ẹ ti kọjá nǹkan bí oṣù méjì ń sìn àti ní sùúrù ẹ má jẹ́ kí ọjọ́ méjì tó kù yìí ká torí ẹ̀ ká lọ da nǹkan rú mọ́ mo mọ gbọ́dù yìí mo lọ sí chọ́ọ̀chì kan lánàá lúlì mo lọ bá wọn ṣèkórè ní lúlì lánàá tó bá rí àwọn èèyàn tó ń pè mí tó ń béèrè lọ́wọ́ mi ó pọ̀ jù kí ni nǹkan tó ń béèrè nígbà wo ló máa fi ọkùnrin ilẹ̀ nígbà wo ló máa ju ọkùnrin ilẹ̀ kó máa lọ ohun tó ń béèrè lọ́wọ́ mi nìyẹn mo pe lọ́ọ̀yà pàápàá lójú wọn tí mo bá lọ́ọ̀yà mo gbé fóònù fún lọ́ọ̀yà mo gbé fóònù fún ọ pé okay lọ́ọ̀yà wọn rè ẹ bá sọ̀rọ̀ kán tó mọ̀ wípé lóòótọ́ o òótọ́ ni ọ̀rọ̀ tá à ń sọ bí ò bá jẹ́ bẹ́ẹ̀ èlòmíì pàápàá inú wọn ò dùn ẹ jọ̀ọ́ ẹ má jà ẹjẹbùrẹ ẹ má jà mo kí gbogbo pátápátá ni mo kí mo ti sọ fún tẹ́lẹ̀ ní Friday mo ní lẹ́ni yìí o mi ò wá láti máa búyàn bọ̀tí tí èébú bá dé o máa bú hello yeah hello ẹ káàsán. kí ló dé tí alóbáyé change gbogbo details tó wà lórí fóònù tó jẹ́ pé mo fẹ́ login láti lè bá monetize because message wọlé fún mi wọ́n ní mi lè wọlé sí orí àkáǹtì yín definitely that person changing it. kò sẹ́ni kẹ́tọ́. because mo tẹ̀ tí wọ́n wà stress mo kàn wá ń wà stress láti àárọ̀ tí mo ti dé tó yẹ kí n ti ṣe àwọn nǹkan yẹn pé kí n monetize yẹn nígbà tí mo rí message. èmi ò. ní stress ara mi mò ń dààmú lé lórí èèyàn kan ti lọ fi fóònù síbẹ̀ iPad àti iPhone nìkan ló lè lẹni tó lè lọ́ọ̀gì síbẹ̀ so wá bẹ́tà kan yọ orúkọ ẹni tó bá ẹni tó ṣe yẹ kó lọ yọ orúkọ mi kó bẹ̀ mí ní stress inú ẹ̀ because mi dààmú ní sólè
mi dẹ́ ẹ̀dà kan rú because ẹni tó ṣe nǹkan ó mọ̀ nípa nǹkan yìí láti bẹ̀rẹ̀ wá ó ní láti change everything tó wà bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ̀tẹ́ kó ṣiṣẹ́ ẹ̀tẹ́ kó dẹ̀ kúrò bẹ́ẹ̀. Kò sẹ́nikẹ́ni tó bá mi ṣe. Ṣé o mọ̀ pé mo ń ṣe show mo ń ṣe. Mo rò pé ẹ̀ ń lè ṣiṣẹ́ yẹn mo rò pé ẹ̀ ń lè ṣi. Okay, máa wò nísinsìnyí máa pẹ́ padà. Ẹ̀yin tèmi ní diaspora ẹ má bínú o, ẹ má bínú rárá, ẹ má bínú nítorí pé bó ṣe mo máa ń gbọ́ kọ́ọ̀lù ní all the time nìyẹn ẹni bínú ni. So lórí ọ̀rọ̀ tí mo ń sọ fún yín ẹ sá torí ti Ọlọ́run kẹ́ ní sùúrù, ẹ torí ti Ọlọ́run ẹ ní sùúrù, ẹ jẹ́ kí sùúrù yẹn ẹ jẹ́ kó pọ̀ sí i, ẹ jẹ́ kí sùúrù yẹn ẹ jẹ́ kó pọ̀ sí i nítorí pé tí sùúrù yẹn bá pọ̀ ibi tá a máa lọ a máa débẹ̀ àtúnkọjá bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. Kí Olúwa kó ràn wá lọ́wọ́ gbogbo ibi tá a lọ à lọ bẹ̀ à kọjá kúrò ńbẹ̀. Ikú ò ní pa gbogbo ìṣà fún wa, àrùn ò dẹ̀ ní ṣe kò dẹ̀ ní kú sọnù. Àwọn ẹbí ẹ̀ ìyàwó àtọmọ ó máa jèrè ẹ̀ lágbára Ọlọ́run. So mo fi ìyọ́nú Ọlọ́run mo fi bẹ̀yìn. Mo ti sọ fún yín ní last week wípé èmi ò wá láti bú anybody now, but tí ọ̀rọ̀ ẹ̀bú bá dé màá bú yín, but mi ò fẹ́ bú anybody now. Mo kàn bẹ̀bẹ̀ ni wípé ẹ jọ̀ọ́ torí ti Ọlọ́run ẹ jẹ́ ká fi sùúrù ká fi ṣe kó lè yẹ wá. Ẹ ṣeun gan, thank you so much and God